وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أدوكالو دولون لنكو سالكم إكاتي دفون أقاوة نبوة محمد صلى الله عليه وسلم تورى لي تورى صحابه وبنتين بان تليلا ناوا تيديو القيامة قلوا بيو ويوانا كنوا اللهم آمين. Yorùbá ní bí iná ọba tán ní aṣọ ẹ̀jẹ̀ náà ní tán ní kíni ní tán lè kan náà. Àwọn kan tó láwọn ò ní jẹ́ kí àlèhùnmá ó sinmi pẹ̀lú pé àásà máa wí kankan ẹnìkan ọ̀gbọ́rí tí sì rí bẹ́ẹ̀. Èyí ṣe gbogbo kéèyàn wí ní téèyàn ọ̀gbọ́rí bọ́ bá ṣe kíni bọ́ bá rí bẹ́ẹ̀. Wọ́n ní ọtún ti wí mi o bí náà bá sì tán lásọ ẹ̀jẹ̀ ò ní tán lè kan náà àfi bẹ́yìn ọba wíwíkúwí mọ́ làlàyé ìwíkúwí ò ní máa wá ní ò ní tó wáyé mọ́. ìjọ ọdún kan ọdún kan àbí méjì náà lọ́lọ́ ní a rí ọ̀rọ̀ Felix of Nola tàrí trash completely kọ́dẹ̀ tí ó kéwú náà mọ̀ pé ọ̀rọ̀ ni kéèyàn yọ ànábì kó nu gáàrú kó fi Felix bọ́ àdúgbò lọ́dọ̀ Ọlọ́run èyí hàn. Torí àwọn tí eléyìí náà tún jọ bí ìgbà tí wọ́n wí nǹkan gidi kan torí wọn la fi ń ṣàlàyé o ẹni tí ń sọ̀rọ̀ yìí àdúrà lọ̀rọ̀ tiẹ̀ tọ́ sí láti máa ṣàdúrà fún gbogbo mùsùlùmí gbogbo ẹni tó bá fẹ́ tẹ́sẹ̀ rẹ̀ bá fẹ́ yẹ àmọ́ ẹ̀rí tàwọn tí ọmọ wa gbọ́ bí ẹ bá ṣe pọ́lọ́n láwọn èèyàn ó dìde sí Felix yìí ọ̀fẹ́ jọ ti Felix of Nola ọ̀fẹ́ jọ ọ̀rọ̀ gidi létí ẹlẹ́mìí náà o kí ni tuntun míì wọ́n nígbà tá Ànábì kú sallallahu alaihi wasallam inú àwọn sàhábí ó bàjẹ́ inú wọn bàjẹ́ pé Ànábì kú sallallahu alaihi wasallam ta nínú rẹ̀ tún bàjẹ́ tó ju àwọn sàhábí Ànábì lọ pọ́ọ̀rẹ́ ayò wọn role model wọn ẹni tí wọ́n máa ń wí lójú ayé rẹ̀ pé bí abi anta wa ummi ǹjẹ́ ó bá ṣe wà Ànábì kó ṣe ya wa kó ṣe bàbá wa bí a ti wí wájú Ànábì sallallahu alaihi wasallam àwo tó bẹ́ẹ̀ lónìí ọ̀rọ̀ kọ̀rọ̀ ni pẹ̀lú ẹ̀rí tó jingiri kọ́ra bí a bá ní tahlilat analysis náà lòun ṣe alhamdulillah as analysis ọ̀hún náà ẹni Ọlọ́run bá ní kò ní kó sọ́wọ́ ìṣìnà tí ò fi ní kó sínú ẹ̀ ẹnu tó kan àwa nù. Kí ni wọ́n fẹ́ bàtì tí wọ́n fi pé inú wọn ò dùn inú wọn ò bàjẹ́ wọ́n ní Ànábì ń bẹ́lẹ̀ wọ́n èsìn Ànábì sallallahu alaihi wasallam wọ́n ti ń sáré yan ta ni ó jẹ́ olórí lẹ́yìn Ànábì. Kọ́dà àwọn tí ń gbọ́rọ̀ yìí náà tó bá já àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọn ò kéwú wọ́n mọ̀ pọ̀rọ̀ kọ́ ni. Ẹ lọ wádìí dáadáa gbogbo tí ń jẹ́jọba Ànábì ẹ ṣe àfáà nìkan a máa wí ntọ́lọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń sọ̀rọ̀ yìí ọ̀ understand you. Ànábì ẹ ṣe gíní Ànábì kọjá àfáà tó dálé kéwú lẹ́yìn kan o. Má fi tí ò jẹ́ ṣe fi wéwé ra wọn o. Ànábì ẹ ṣàfáà lásán o. Olórí ìlú l'Ànábì, head of state, president, chief justice, gbogbo tí ń jẹ́jọba lọ́lọ́run kó pọ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. Àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín tó kàwé ẹ fi lọ̀ wọ́n sọ fún yín pé ẹ má wí tẹ̀ ń wí yìí mọ́. Kò sí ìlú tó gbádùn kan láyé tí ó allow kí vacuum wà created in leadership of a nation.
àwọn èèyàn náà mọ̀ pé ń tẹ̀ ń wí ọ kọ́lá kọ̀ bọ́lá jùmọ̀ à ń bọ̀ wá ní tíra o kọ́lá kọ̀ bá kínní bọ́lá jùmọ̀. In strategic studies wọ́n kọ́ àwọn jẹ́ àmọ̀ pé timing is crucial in taking strategic decisions. Àwọn decision tó lè mì ìlú bẹ́ẹ̀ bá léètì sẹ́kọ́ndì kan mínítì kan kẹ́ tó tẹ́kì ẹ lè máa fi ọdún mẹ́wàá yàn tẹ̀ ní orí yàn mọ́ àfi kẹ́ tètè tẹ́kì decision gbà tó yẹ kẹ́ tẹ́kì ní táwọn Abubakar mọ́ tẹ̀yìn ọmọ nù rọ́bì ọlọ́wà ni ní táwọn Umaru mọ́ tó sókun sẹ́yìn nù. Ànábì kú tá ikú àsáwọn kan tí ń retí ikú ànábì náà àwọn mẹ̀náfìkì wọn ò láyà àti pa àwọn ò ṣe mọ́ lójú ànábì tí ń bẹ nígbà wọn ti gbọ́ pé ànábì wà á ọjà báyìí sí ẹbẹ́ gbọ́ ẹbẹ́ yìí náà kẹnu tíra pé haribo rídà àwọn kan láwọn ò ṣe mọ́ gbàtà ànábì ò ti kú yìí o sallallahu alaihi wasallam. Káwọn Abubakar ọmọ wa take irú decision tí wọ́n take wọn níbo ni Islam ọba wà lónìí. Wọ́n tẹ ànábì kalẹ̀ lóòótọ́ ànábì wọn èsìn ànábì sallallahu alaihi wasallam àwọn kan ti lọ kójọ níbì kan wọn ni ó ti kan àwa náà báyìí àwa lọ́kàn àwọn ará Madina àwọn náà wo bẹ́ẹ̀ pé ará Mẹ́kà lọ jẹ tán ànábì sallallahu alaihi wasallam ará Mẹ́kà àwa lọ́kàn ọwọ́ adi pé bẹ́ẹ̀nù tàn àkọọ́lẹ̀ ni iná ń ké ọmọjọrọ dàrú mọ́yàn lọ́wọ́ ni ìtí ń jáde lẹ́nu àwọn ànsọ́rù ńjọ́ náà tó lè dá wàhálà lẹ́yìn wọ́n wá ń pè minna amirun wa minkum amir ẹ̀yàn olórí tí ẹ̀yin muhajiri tẹ́ wá láti Mákà àwa náà yan kíni àyàn olórí tiwa ṣé àgbò méjì lè mú mi ń kótó adarí méjì lè wà nùlù bí Nàìjíríà ti wà bá ti wà iná nísìnyí tí President Tinubu wà l'Abuja kẹ́nìkan olóhùn kéde tòun ní Port Harcourt àbíbì kan pé olórí lèmi náà yọ wà dákẹ́ yọ máa wò. It was a strategic decision that must be taken timeously. Ní ká tó sọ tíra pẹ̀lú ẹ máa fi ntẹ́ bá wí jáde ẹ máa fi lọ àwọn tó lẹ́kọ̀ọ́ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín tí wọ́n lajú sáà lè gbélé ìjáde kọ́lá bẹ́ẹ̀ ká àwa mọ́rú tíra tẹ́ ń ká àti ń gbé o àmọ́ ẹ má ń bára sí ara yín mọ́. Àwọn kan ti lọ dúró ìbẹ̀nú tàtẹ́yìn náà ń ké pé wọ́n gbé minna amirun wa minkum amir ẹ̀yin olórí tí yín o àwa náà ó yẹ kí ni bẹ́ẹ̀ bá ti gbà ká ṣe àyà pin ni ẹ̀yẹn máa ṣe tí yín ìlú wo ní gbà káwọn kan pa àwọn fẹ́ ya gbélé yóò nídìí kéèyàn ṣẹ̀ṣẹ̀ kéwú kó tó máa pẹ̀. Abubakar ò sí ń bẹ ńgbà tí wọ́n ń sọ̀rọ̀ yìí Umar ò sí ń bẹ ńgbà tí wọ́n ń sọ̀rọ̀ yìí àwọn ń bẹ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ń banú jẹ́ lọ́wọ́ ìró wa kàn wọ́n pé nǹkan ti dé o àwọn ànsọ́ọ̀rù ti kó jọ sí ibi báyìí o nítí wọ́n sì ń pa àwọn òsè ní o jẹnẹjẹnẹ l'Abubakar àti Umar sáré lọ bá wọn bẹ bí ọba rí bẹ́ẹ̀ wílé yìí ta pé ń jọ wọn bẹ̀rẹ̀ pé minna amirun wa minkum amirun sábúbákiri ń bẹ nínú wọn ṣé Umar ń bẹ lára wọn tẹ nínú Abubakar ọbàjẹ ọ̀rọ̀ oyè tí ó jẹ lọ́kàn. Inna lillahi wa inna ilayhi raji'un. Àwọn méjèèjì wá sáré lọ bá wọn àwọn tí ń sọ̀rọ̀ yìí náà mọ̀ pọ̀ gà láwọn méjèèjì látọjú ayé Ànábì ni wọn ò fi lè dóde wọn pé ẹ̀já tètè yanjú ẹ̀ kí wọ́n tó dé dídé Abubakar àti Umaru tí wọ́n fi Ànábì ilẹ̀ pé à ń padà bọ̀ wọ́n ní ọ̀dà ìsìláàmù rúdọ̀lá o kò sì ní dàrú pẹ̀lú ògo Ọlọ́run máa máyè wá bẹ́ẹ̀ nìkan bá ti fẹ́ mú jẹ́ ọ́ dàrú wá ara àwọn àlùfáà tí wọ́n máa ṣàlàyé o ọ̀rọ̀ tán ni jẹ́ òrújú o Abubakar ò sí ń bẹ o Umaru ò sí ń bẹ o
èrò wa kàn wọ́n ní wọ́n ń bẹ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam Abubakar sí ojú ànábì sallallahu alaihi wasallam tá ànábì kú wọn lọ́wọ́ gba ànábì mú ń kí sí òkú ànábì báyìí sallallahu alaihi wasallam wọ́n ń pè bí abi anta wa ummi ya Rasulallah tibta hayyan wa mayyita bí o ti sí mọ́ yìí náà mo tún fi ẹ̀mí ìyá mi àti ti bàbá mi bẹ́ẹ̀mi rẹ̀ bá ṣe gbà padà ni òfin àwọn méjèèjì ra wọn. tibta hayyan wa mayyita wa nabi bó ti dáńgbà tó wà láyé náà lọ dáńgbò kú yìí nǹkan kan ò yí padà lára ẹ̀ ní tó ń kí ànábì mẹ́sàn-án lẹ́wà tí ẹni tí inú rẹ̀ ọ̀bá jẹ́ nù tí wọ́n máa rù tiẹ̀ lé jù báwọn lọ. ìtànjẹ òrújú ni o nígbà tí wọ́n máa rù gbọ́ pé wọ́n là ànábì kú máa rù bá fa ìdá yọ pé ẹni tóun bá tún gbọ́ lẹ́nu rẹ̀ pé ànábì kú ìdá tó ń wọ ibẹ̀ yé ẹni ọ wà shocking fún wọ́n máa rù bìlíìbù pé ànábì lè kú sallallahu alaihi wasallam ẹni tí inú rẹ̀ ọ̀bá jẹ́ nù ẹni tí ó dùnnú ni ó pé bóun bá tún gbọ́ tẹ́nìkan bá ní ànábì kú òun sọ orí rẹ̀ kalẹ̀. Abubakar bó ti jọ́gá òun náà tún hàn Abubakar lọ́wọ́ afọwọ́ lé Umaru pé farabalẹ̀ bó ti gùn ọ́ ló dùn àwa náà àmọ́já gbọ́n tá ànábì náà ké fún wa kó tó lọ pé Olúwa ti sọ kalẹ̀ nínú Al-Qur'an al-Karim pé ànábì sallallahu alaihi wasallam afa in mata aw qutila inqalabtum ala a'qabikum bẹ́ẹ̀ nínú Al-Qur'an níbẹ̀ Umaru Olúwa ti ní ànábì ká kọ́kọ́ o àwọn ànábì Ọlọ́run ti lọ before rẹ̀ ṣé bọ́ bá wá kú àbí wọ́n pa sẹ́pẹ̀ ṣètò Ọlọ́run mọ́. Qala Umaru radiyallahu anhu Umaru ní faka'annani lam asma'aha qabla hadhihi al-marra Umaru lọ wọlé sí mi láàbí ìgbà tí ń gbọ́ àyà yìí rí mo sì há sórí ń bẹ lórí mi kí ló mú Umaru gbàgbé àyà yìí ìbànújẹ́ kú ànábì sallallahu alaihi wasallam. Umaru ní ka'anni ń gbọ́ àyà yìí tábù Bákìrì ké lára mi bí ìgbà tí ń gbọ́ rí ń sì ń bẹ lórí mi mo ti há nínú àyà tí mo ti há sórí tẹ́lẹ̀ ni ìbànújẹ́ ànábì kú òun lọ gbà mí lágbé rẹ alára Umaru ọgbà ń rìpíìtì ẹ ìtànjẹ òrújú ni Umaru lẹni ọ̀hún bá tún gbọ́ tó bá lànàbì kú ikú kíní ìgbónára Abubakar lọ́wọ́ fi lára balẹ̀ dá kò lè tó bá wọn mọ́jọ débẹ̀ wọn níta ànábì náà ké fún wa kalẹ̀ nínú Al-Qur'ani ọ̀gá tá Abubakar jẹ́ ara ẹ̀ nu ni wọ́n fi gbà lọ́gàá kì í ṣe pé ọ̀rọ̀ aré látọjú ayé ànábì lànábì sallallahu alaihi wasallam ti di oyé wọn pé ọ̀gá yín ní bí n bá sí mọ́ murru Ababakrin falyusalli bin nas ààrẹ mọ́ ànábì tí ò lè dìde kí wọn lábúbákírì dà wọn ni ẹgbẹ́ ọ̀ṣáájú kí wọn bóòlù ẹ̀yìn ó tún ti sọ pé ta lọ́kàn ọ̀nà míì wo lẹ́fẹ́ ká ànábì ò tún fi wí pé ta lọ́kàn táwọn sọ̀hábé gbẹ́sẹ̀ lẹ́nu àwọn kan wá fẹ́ lọ dẹ ilé ìwé ẹni wọ́n máa wò wọ́n ràn ìṣẹ̀lẹ̀nu o minna amirun wa minkum amir Abubakar ò sí bí wọ́n ti ń sọ̀rọ̀ yìí o radiyallahu anhu Umaru ò sí bí wọ́n ti ń sọ̀rọ̀ yìí o radiyallahu anhu ìró kan wọn ni wọ́n fi sáré kú ní ibi ànábì wa o ẹ sì lọ tún béèrè gbogbo orílẹ̀-èdè bí wọ́n ti ṣe nu ọkọ̀ẹ́kọ̀ yìí látara ànábì náà ni látara àwọn sọ̀hábì ànábì ridwanullahi alayhi. Kò sí ìlú tí ó fi kí vacuum in leadership kọ́mọ̀ sí pé bí nǹkan bá ṣẹlẹ̀ nísìn láàrin ìṣẹ́jú kan sí méjì ta ní decision bó láàlọ́ ń bẹ lọ́wọ́ ẹ̀ as a nation as a country kò sí ìlú tí ó gbàrú ẹ̀ láyè èyí táwọn sọ̀hábí ànábì mà tẹ́yìn ọmọ náà táwọn sọ̀hábí ànábì ṣe nù ó bẹ̀bá wa ka tíra bú gbogbo tíra bú ni wọ́n máa sọ ọ̀rọ̀ àwọn sọ̀hábí ànábì lọ́nà tí ó dáa a sì ti ń ké gbogbo ẹni tí ọba mà náà ó ti wá hàn nísìn gbogbo ti ń jáde láti ibi tí ń jáde yìí àwa mọ sọ́ọ̀sì ẹ̀ tíra àwọn ṣíà lẹ̀ ń ká ẹni náà ti jẹ́wọ́ nísìn
àwọn ọ̀tí ẹ̀mọ̀ kó ti débi kọ́dà ń bá wọn rìkúrútì àwọn tí ń pèpè lójú ọ̀nà ṣíà Nàìjíríà yìí àsọ́lọ́ ńlọ́sàánú wa kéèyàn fẹnu ara ẹ̀ sọ pé èèyàn 10 lòún rìkúrútì fún wọn láti Ìlọrin yá àti bòmíì àsánú Ọlọ́run ló bá wa alhamdulillah. torí náà wọ́n ní ẹni tọ́rọ̀ tí ó dàrú mọ́ lójú a gbọ́dọ̀ ṣàlàyé o ògbẹ̀njẹ́ ọba sì wàá máa pè wá pé aláró rẹ̀ ọba ní kí ni ká wí fọ́lọ́hun kápá àgbọ́ ni àbẹ̀rù rẹ̀ ń bà wá kí ni ká wí fọ́lọ́hun ẹ̀yin náà kọ́ wa ní tẹ́ bá fẹ́ wí fún Ọlọ́hun ẹ má máa wí fún wa pé ẹ má sọ̀rọ̀ mọ́ nígbà àwọn ò ti wí ìwúkú yẹn rí ká sọ̀rọ̀ àmọ́ bí wọn bá ti wí ìwúkú yìí yóò gbọ́ èsì kéṣì o torí náà jama mùsùlùmí bọ́ ọba tún gbọ́ tẹ́nìkan bá ń wí tàhlílì wọn láwọn ṣe analysis kí lèmi náà ṣe yìí analysis lèmi náà ṣe an analysis tèmi is based on evidence and knowledge àwọn fáàkì tó wà verifiable tó lè lọ́ọ̀kà tó lè mọ̀ ní nítọ́sẹ̀lẹ̀ nù kò sẹ́ni tó lè pinnu Abubakar ọ̀bàjẹ́ pa Ànábì kú kò sí evidence tó support ẹ̀ inú Abubakar bàjẹ́ inú Umaru bàjẹ́ àmọ́ ń tẹ́rí tí wọ́n ṣe tí ò yé ẹ̀yìn wọn ni ló ṣèwò ìsìláàmù àti dáúlà ìsìláàmù bí wọ́n sì ti gbọ́dọ̀ ṣe nù o. àwọn sọ̀hábì Ànábì jàmá èmi ọ̀rẹ́ ni ó fẹ́ràn Ànábì tó wọn Ọlọ́run máa sàwọn lẹ́sà ní sallallahu alaihi wasallam ẹbí táwọn ọkùnrin la wí àwé tí wọ́n mọ̀rò ẹjẹ́ àwí tàbúbákìrì kan náà wọn bá mọ̀ tí wọ́n mẹni tí ń já Abubakar Abubakar radiyallahu anhu àkọ́bí rẹ̀ Abdurrahman ní jẹ́ Abubakar tẹ̀lé Ànábì Abdurrahman lọ tẹ̀lé Ànábì nípìnlẹ̀ ó fi dijọ́ tí wọ́n lọ ja ogun Bádírù Abubakar tẹ̀lé Ànábì wá Bádírù ọmọ bíbí inú rẹ̀ Abdurrahman ó tẹ̀lé àwọn kíni tẹ̀lé àwọn kèfèrí tó fẹ́ pa Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run padà wá fọ̀nà má Abdurrahman òun náà padà gba Islam ó padà tẹ̀lé Ànábì tẹmọ̀kọ́rọ̀ máa kan ọ̀rọ̀ láàrin bàbá sọ́mọ létà wọn wá jókòó Abdurrahman wá ń sọ fún Abubakar pé bàbá lọ́jọ́ ogun Bádírù kèésẹ̀ kan kèésẹ̀ méjì bí n bá ń wò pé kí n yọ idà kalẹ̀ mi náà ó rí panú àwọn mùsùlùmí tó tẹ̀lé Ànábì níbà rí ẹ̀yin lẹ́ẹ̀kọjá ń gbà wí àgbọ̀dọ̀ rí náà kànga àwọn bàyá yíjú padà pé bàbá àwọn ilẹ̀ Abubakar wíńjọ náà Abubakar ní wàláhì ma ra'aytuka èmi ò rí ọ ní o wàláhì bí n bá rí ọ èmi ní sọ kó orí kó lọ́rùn rẹ o ọwọ́ apá Ànábì yìí mà wá wọ̀nràn ọ gbàgbé bóun lòun bí ìfẹ́ wo ló tó wà wọn torí mẹ́rin ọba parọ́ kọ́ pàmì ní òtí ní já o rírọ́ pàmì àwà yìí o ojú ti la o ìmọ̀ ti fọ́n ká o Abubakar olùfẹ́ Ànábì tààrà ni radiyallahu anhu sallallahu alayhi wa sallam mélòó láàkà lẹ́yìn ó fi mọ̀ pé àwọn sàhábà Ànábì wọ́n fẹ́rẹ̀ o ọjà ń tẹ̀yìn ń rò ní o kódà nú àwọn obìnrin kìí ṣe ọ̀rọ̀ àwọn ọkùnrin nìkan àwọn obìnrin àwọn ìyá ńlá wa tá ń gbé ìyá ńlá wa wọ́n dì sáàbù wọn jẹ́ bẹ́ẹ̀ ọ̀kan nú àwọn obìnrin àwọn sọ̀hábìyàt lójú ayé Ànábì sallallahu alaihi wasallam ogun Bádírù lásọ àbí lógun Uhudu níjọ́ ogun tó le jù òun lógun Uhudu fáwọn mùmínì wọ́n ní ìyá yìí Al-Imam Tabarani gba hadithi náà wá ọgbà ìtàn yìí wá inú tàn ní ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ó bá ogun lọ lógun Uhudu nígbà ogun wa rọlẹ̀ wọ́n wá gbé tọ́ èèyàn tàílámà yìí sẹ́mọ̀ pé ń kálukọ́ wà gbére yẹn wọ́n máa gbé òkú rẹ̀ fún ìyá yìí nìkan nǹkan 4 ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́ba
wọ́n pa ọkọ rẹ̀, wọ́n pa ọmọ bíbí inú rẹ̀, wọ́n pa bàbá rẹ̀, wọ́n pa ọmọ ìyá rẹ̀. Ìtànírú ọba tí ò ní sí wa lógun kan, ogun kan, ọkọ, obìnrin, ọmọ, bàbá, ọmọ ìyá rẹ̀, àmẹ́rẹ̀ẹ̀rin bá ogun Uhudu lọ. Nígbà tí ìyá yìí rí òkú àmẹ́rẹ̀ẹ̀rin, ó ní ayna Rasulullahi sallallahu alayhi wa sallam. Ǹjẹ́ ó jáde lẹ́nu ẹ̀ ni pé ànábì dà. Ẹ̀yin ò tó bẹ́ẹ̀ kàn jánu ni lónìí, ẹ̀ tó bẹ́ẹ̀. Ẹ wò lẹ́nu nípa ànábì tó wà. Ayna Rasulullah, ẹni tí òkú ọmọ rẹ̀ mẹ́lẹ̀, òkú bàbá rẹ̀ mẹ́lẹ̀, òkú ẹ̀gbọ́n àbábúrò rẹ̀, òkú ọkọ rẹ̀, ta ló súnmọ́ yẹn ju àwọn yìí lọ. Ní tó béèrè ni pé alánàbí dà. Wọ́n wá náwó sí pé òun nǹkan kan ṣe. Ìyá ìwà àwọn ẹjẹ́ ń rí, àrùn ní ẹjẹ́ ń rí, ọgbà pé wọ́n lánàbí ń bẹ láyé, kò gbógun lọ, àgbà wọn fi hàn. Wọ́n nígbà tí ìyá ìwà rí ànábì sọ̀rọ̀ ẹgbẹ́ kí ló jáde lẹ́nu rẹ̀. Kullu musibatin ba'daka jalalu. Gbogbo mùsíbà láyé tí ó bá ti kàn wá ànábì ó fúyẹ́. Èyí tó kan bàbá òun, èyí tó kan ọmọ òun, èyí tó kan ẹ̀gbọ́n òun, èyí tó kan ọkọ òun. Ṣé kò sá ti kàn wá ànábì? Ọlọ́run ó jọ wọn rárá gbé yòókù. Tiẹ̀ lòun ò lè rárá gbé. Àwọn sọ̀hábẹ́nu ẹ lọ mọ iye wọn. Ẹ bá ń ka tírà kí tírà, ẹ má ké ní mọ́sálásí mọ́. Kìí sì ṣe ti fáàrí, mo ti sọ ńgbà tọ́rọ̀ Felix tí ẹni ìdọ́rọ̀ Felix ilẹ̀ náà, kìí ṣe ti fáàrí. Wàláhì tí a kà, èmi tí mo kà nípa arú tírà tẹ́ ń kà yìí, ẹ̀ka 1/10 rẹ̀ o. Ọ̀rọ̀ bá débẹ̀ ká sọ o. Ẹ̀ka 1/10% tí mo kà nípa tírà àwọn Ṣíà. Àmọ́ bí yẹn bá ka tírà kó jẹ́ ọba nǹkan lẹ̀ lára àwọn kọ́lọ̀ ń jẹ́ ọba nǹkan lẹ̀. Òfin ní jẹ́ gbogbo náà bá ti ń jù sí náà ni wọ́n máa sínkì sí làákàyè rẹ̀. Yóò tún wá máa wí jáde nítorí yẹ kó tì lójú. Ọ̀rọ̀ fáàrí kọ́ ọ̀rọ̀ àlàyé ni o. Bàbá yìí pé pírọ́blẹ́mù yín náà ni pé a kà á. Àwọn tó ka tó jù báwọn lọ ń bẹ o. Ọlọ́run fi ọ̀nà mọ̀ wọ́n ni wọ́n gba ọ̀rọ̀ náà wọn ò lélẹ́yìí. Ọ̀rọ̀ burúkú lélẹ́yìí. Mi ò jẹ́ wọn máa wí jáde, ẹ̀yin náà má wí máa. Mọ̀ bẹ́ẹ̀ bá lẹ̀ ní iye máa wí o. Ọlọ́run ní jáwa náà orí tàbí ní ilé ṣàlàyé fáyé o. Ẹ bá ń sàmìjà máa. Torí náà bó ti jẹ́nu kọ̀ lájà lọ́wọ́ àlàyé ni o. Kí ni wọ́n láwọn kí ni ẹni lóhun ṣe? Analysis. Kí lèmi náà ṣe yìí? Analysis. Wa sallallahu wa sallim wa barika ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in. Wa iyyakum.